rélùwé ni rélùwé òkun òkun Adékóyẹni rélùwé ni rélùwé ọ̀sà o àṣẹ rélùwé ti gbẹ́ni ká wa lọ ìran ìjòkùn mọ́ ṣèṣì ẹ̀lú o àróló lásọ erinwo erin ò lè dìde àjànàkú sùn bí òkè erin lákàtàbú ọkùnrin gángan bí ògún òde gàgà ló gbẹ́sẹ̀ méjì ó bára wájú bàbá Ọlájùmọ̀kẹ́ náà nù ún afúnijẹ afúnimú afúniná afúnilò lé bàbá Jádesọ́lá sọ̀gbẹ́dìgboro sàṣìtàndínlẹ̀ ọjà ọkọ̀ Adétutù pẹ̀lẹ́ ọkọ̀ Fúnmilára ní sàgbàládìkà mẹ́rìndínlógún ó ti ràjò àìdé àṣẹ bàbá Michael kékeré ó ti fayé sílẹ̀ láìròtì gbogbo iṣẹ́ tó ṣe pátá ni ò ní yí dànù láyé mo ní gbogbo iṣẹ́ tó ṣe ni ò ní yí dànù jọjọ wọ́n jọkùn wọ́n jẹ kò ló ohun tí wọ́n bá ń jẹ ní sàárè ní kọ́ ọmọ bá wọn jẹ ó dìgbére ó dárìnà kó dojú àlá ó mà ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn.